Orúkọ tèmi ni Ismail Ọlákúnlé. Mo fẹ́ ní ìkànnì Yorùbá eléyìí tí ìtì máa ṣàmójútó álífábẹ́ẹ̀tì Yorùbá àti bí a ti ń kọ èdè Yorùbá sílẹ̀ àti bí a ti lè máa kà. Ìkànnì ni ó máa ṣètò bí Yorùbá ó ṣe di àjùmọ̀lò láàrin gbogbo àwa tí a nífẹ̀ẹ́ láti mọ lórí ètò. Èdè Yorùbá jẹ́ èdè olóhùn, èdè tí ó rẹwà tó ṣe wípé tọmọdé tàgbà Yorùbá ló yẹ kó gbọ́ èdè náà ṣámúṣámú, ṣùgbọ́n ó di ohun tó bani lọ́kàn jẹ́ tí sì bani nínú jẹ́ pé a ti ń fi èdè wa àti fi sẹ́yìn, a ti ń gbé èdè lédè lárugẹ eléyìí tí sì yẹ kó máa rí bẹ́ẹ̀. Ẹ wá fọkàn balẹ̀, àwọn ọmọ elédè ti dé. A máa ṣàgbéyẹ̀wò àwọn álífábẹ́ẹ̀tì Yorùbá, àwọn àmì ohùn, ẹ̀yà ara ìfọ̀, kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì. A máa sọ̀rọ̀ nípa àkànlò èdè, a máa sọ̀rọ̀ nípa òwe, a máa sọ̀rọ̀ nípa àwọn èdè àdúgbò àti èdè Yorùbá àjùmọ̀lò. Báwo lọmọ Yorùbá ó ṣe kùnà Yorùbá kọ sílẹ̀? Kí ni àwọn ẹ̀yà ara ìfọ̀ tó ń ṣiṣẹ́ tá a fi ń rí èdè pè jáde, eléyìí tí àwọn olóyìnbó ń pè ní phonetics and phonology? Gbogbo eléyìí ni wọ́n máa ṣàmójútó rẹ̀. Ẹ ṣé, ẹ kú ojú lọ́nà.